tóbi lọ́bọ̀ ọmọ AMUSAN ọmọbìnrin wẹ́lẹ́njẹ́ oró orí ọ̀dàn ẹlẹ́yìn ẹsẹ̀ àìsè lébá ta ló mọ ìyá rẹ ta ló mọ bàbá tó bí ọlọ́mọ ẹ̀bùn ló falẹ̀ mọ́ ló sorúkọ bàbá dìyàtọ̀ ìbá ṣe pé wọ́n bí tóbi sílé ọlá ni bóyá ẹ̀bùn àrà yìí ìbá tà sí àyànmọ́ ó wá dájú gbangba pọ́mọ tá a fìṣẹ́ wò ní jẹ́ nǹkan ìràwọ̀ rẹ ò ní ṣe déédéé ẹ̀mí kúkúrú gbogbo abiyamọ ayé ẹ bá tóbi lọ́ba sàmí ẹ̀ Ọlalekan Ishọla. ẹ̀bùn a máa kọ́kọ́ gbé ní yílẹ̀ nínú ayé ká tó já sí gbangba ọ̀rọ̀ ẹ̀dá akọ́kọ́ rújú ohun gbogbo akọ́kọ́ rú ni lójú a máa ṣe ni bíi ká sẹ́rí iṣẹ́ po yóò sì máa ṣe yàn bíi ká fẹ̀bùn àpárá bíi káríṣẹ́ oníṣẹ́ ká tún yà síbẹ̀ àìtètè pàdé onígbọ̀wọ́ a máa jẹ́ ó ṣe ni bí ẹni pọ́nà ń jìn sí ọ̀pọ̀ ẹ̀gbin àtìwọ̀sí ni ó ṣe dèédé òṣèré kó tó dẹni ìlú mọ̀ afẹ́bípani kó tó fi níjọba lórúkọ tẹ́bù ń jẹ́ asọ́nidẹni yẹ̀yẹ́ bí ẹni pé ò lè sọ́nidẹni ayẹyẹ rabaraba ìsólùrànlọ́wọ́ a máa mú kó ṣèré ó lulẹ̀ lọ́pọ̀ ìgbà eléré olórin sọ̀rọ̀sọ̀rọ̀ akéwì àáfàá tó ní mímọ́ wòlíì tá a fún lẹ́bù tí ò lábà wọ́n dákun àti fẹ̀bùn ké ọ̀nà mọ́sọ̀jòjò àìtí ìlónígbọ̀wọ́ mọ́ ọba tó rán ọ sáráyé ń bẹ pẹ̀lú rẹ ìrànwọ́ ọ̀run dé tán tẹra máa dùà èèyàn tó bá yẹ kó rí ọ tó bá kọ̀ tí ó wù ọ́ ìwọ kọjú sọ́lọ́run ọba ṣẹ̀dá rẹ ẹni tó lójú inú la rán sí ọ ẹni ẹ̀sà ní mẹ́ni orí sàdá nínú àwa ẹ̀dá ẹni oríran sí ni kì í wẹ̀yìn ojú èèyàn nílẹ̀ ẹ̀dá yìí pẹ́ sú tọba tó dẹ́ ọ sáyé ò rí báun ní ńlá nínú ọlá ọba tí gbéra sọ níbi ayé ṣe bó ti pin bí ó tètè tàn ràwọ̀ ẹ̀dá ó lóhun tó gbà lérò Ọlalekan Ishọla àìwáyé wa nájà wàràwàrà àmọ́ ẹjẹ́ ó pẹ́ ni díẹ̀ kádùn ó tó dé gbogbo tá a gbé wáyé bá wúwo ju orí lọ dandan ni kórí ó kọ́kọ́ da olórí síbáṣìbo ìwọ sáà mọ́ fìbẹ̀rù bàyàn mọ́ jẹ́ dúró tandi bẹ́ẹ̀ lórí ẹ̀bùn rẹ ọkàn akin làtẹ̀gùn délẹ̀ lérí orí tí ó jọba kì í jọba àjọ bí ewé olú ayé apẹ̀sà tó wá dìmùlẹ̀ ọ̀rẹ́ fún tọ́ba ti jòyè lónìí ọmọ ayílára ti forí rúpò nígbà kan mo mómi lójú lọ́jọ́ mo gbọ́ pórí olówó ti kọ́kọ́ rú bọ́tọ̀ òkè téńté lọmọ aráyé ti já bàbá sàlábọ́ ń jọ sí akọni eléré wọ gbèsè ó sáré kábàkàbà wọ́n ṣe bọ́ láti tán àsọ́lá bàbá sàlá ò tán orí bàbá sàlá san gbèsè ọmọ ọláyà sì dẹni ayé tó ń gbé gorí ẹ sí àṣebíṣòro ọ̀bá gbẹ̀mí ẹ̀dá ire tuntun ń bọ̀ lẹ́yìn bẹ́ẹ̀dá bá kọ́kọ́ ṣiṣẹ́ oníṣẹ́ dandan ni kíkádàrá ó dọ̀nà rú níwájú bí ẹni pórí burú ni bọ́rọ̀ bá dà báhùn orí burúkọ ọgbọ́n tá a fẹ́ fi já sí gbangba ilé ayé ṣe lórí fẹ́ fi kọ́ wa small doctor fọ̀kadà pawó díẹ̀ nígboro èkó ọmọ ìyá tíṣà aníjó lẹ́sẹ̀ bí ìròmí bó bá jógbówó lórí pákó ajógbówó lórí irin small doctor ṣe kọ̀ǹdọ́tọ̀ ó jáfáfá ẹ wo borí ṣe kọ́kọ́ gbọ́mọ alára yílẹ̀ ẹ wo sí ọba amọ́nisẹ́ ni dúró ti ní ọba òmìmọ̀ tó mọ̀ dí àyànmọ́ ó mọ̀ pé torin ti jó ní sí àyànmọ́ small doctor kó tó fọ̀kadà sọmọ olórin lóore àìn ló gbẹ̀yìn ọ̀rọ̀ lọ́jọ́ tí small doctor fọ̀kadà gbé mọ̀láìka rẹ̀ tó wá dá padà sójú ọ̀nà àtọ̀là tóbi lọ́bọ̀ ọmọ AMUSAN ọmọbìnrin wẹ́lẹ́njẹ́ oró orí ọ̀dàn ẹlẹ́yìn ẹsẹ̀ àìsè lébá ta ló mọ ìyá rẹ ta ló mọ bàbá tó bí ọlọ́mọ ẹ̀bùn ló falẹ̀ mọ́ ló sorúkọ bàbá dìyàtọ̀ ìbá ṣe pé wọ́n bí tóbi sílé ọlá ni bóyá ẹ̀bùn àrà yìí ìbá tà sí àyànmọ́ ó wá dájú gbangba pọ́mọ tá a fìṣẹ́ wò ní jẹ́ nǹkan ìràwọ̀ rẹ ò ní ṣe déédéé ẹ̀mí kúkúrú gbogbo abiyamọ ayé ẹ bá tóbi lọ́ba sàmí ẹ̀ Ọlalekan Ishọla ó tán lẹ́nu ó kù níkù tó ń mí fúkẹ́fúkẹ́ àgbọ̀n gbé ọ̀rọ̀ abétídọ́gba kò ní sú mi kò ní rẹ̀ mí adùn nígbẹ̀yìn ọ̀rọ̀ fún Ṣọlá ọmọ ají pé dídùn lédè.